káàbọ̀ sórí ètò Miliki Express. Ìbéèrè pé ń gbádùn bá ṣe jọ fi ọ̀rọ̀ jómi tó rọ̀ láyé tó sọ̀rọ̀ pa ní relationship. Àmì mi wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀yin aráalé àti lọ́wọ́ àwọn àlejò wa ní orí ètò lẹ́nìí. Nǹkan kan ṣẹlẹ̀ sí èèyàn kan tí mo mọ̀ tó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ tó pé téèyàn bá gbọ́ nǹkan tó burú ni. Ní ọmọ níláyé àtijọ́ ọmọ ní pé téèyàn bá fẹ́ ra àyàn kéèyàn mọ́ máa bára àyàn ní nǹkan kan kò tó di pé èèyàn fẹ́ ra. Ó tún wá ṣẹlẹ̀ ní ayé ìsìn náà tó jẹ́ pé ọkùnrin àti obìnrin tán jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni wọ́n. So wọ́n wá fọwọ́ kanra wọn tẹ̀sí nǹkan tán rà kó tó di pé wọ́n fẹ́ra wọn. Àmọ́ ìgbà tán máa fi fẹ́ra wọn sílé tán alẹ́ ọjọ́ wedding wọn bá ní pé ó tiẹ̀ ti dá inú mi dùn pé ara rè o ẹ jẹ́ ká tẹ̀sẹ̀ ká ṣáná wọlé. Ìgbà tí ìyàwó máa rí tó máa tẹ̀sí ọkọ ẹ̀ ó rí pé ọkọ òun kò lè ṣe dáadáa. Ó wá ń jẹ́ nǹkan bí ẹ̀dùn ọkàn. Kò lè ṣe rárá àbí kò lè ṣe kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò lè ṣe débi pé ó wá jẹ́ ẹ̀dùn ọkàn. Àwọn ẹbí ìyàwó wọ́n ti gbà náà wọ́n ti gba ìdáná wọ́n ti ní àti wí lọ́mọ yín fún yín lọ́mọ wa ẹ máa mú un lọ. Kí ni irú ìyàwó ìfẹ́ ṣe tó yẹ pé tó fi ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún. Wọ́n jẹ́ lè yára wọn nítorí pé ẹ̀sìn tó ń ṣe kò gbẹ́ pé à ń kò lé ọkọ kan bọ́ síbì kan àbí pé à ń fẹ́ ìyàwó mi àbí à ń fẹ́ ọkọ mi kò gbà. Irú obìnrin bẹ́ẹ̀ kí ni ó fẹ́ ṣe? Alájà. Sọkú látàárọ̀ àìnítẹ́lọ́rùn lẹ́ ń tẹnumọ́ àìnítẹ́lọ́rùn ni. Sùúrù. Síbílẹ̀ tí wá sọ kalẹ̀ báyìí. Kẹfẹ́ ọkọ kó má di pé kò sí anything. Kò sí kò ṣe é kò ó yẹ pé ọ̀tá mi fẹ́ ọkọ ó wá di pé. Ṣé ẹ pàdé alájà tó dáa. No, ó mi pé ẹ̀yin náà bẹ̀ ṣe wà yín ti tẹ́ bá fẹ́ rajà ń sẹ́ni láti tẹ̀sí. Kick and start. Ọlọ́run wọ́n aṣáájú. ti ń start ọ̀rẹ́ jù. Aláyà ti start ẹ̀ pa. Wọ́n ti mọ bó ṣe lọ. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ń sọ yẹn. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ń sọ yẹn. Ọdún là ń ṣe ọlọ́pàá lè wá. Ẹ máa gbọ́ ṣe rí ibi téèyàn ò sí Ọlọ́run wà ńbẹ̀. Ó tọrọ rẹ̀ ní pé kéèyàn máa sùn. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nínú ayé bí kọ́sẹ́dá tí ò bá ti kù tí mò ń tó lè ṣẹlẹ̀ kọ́lọ́ bá yẹ ká burúkú ẹnì kan wa. Lórí irú ọ̀rọ̀ báyẹn Ọlọ́run nìkan ló lè tọ́yàn sọnù. Àmọ́ ní ọgbọ́n ìjẹ́ ènìyàn tèmi dẹ̀ ní ọgbọ́n ọmọdé. Kò sí nǹkan tó jẹ́ pé bóyá ẹ̀sìn la fi fẹ́ra wa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ipe ká má tẹ̀sí tá bá ra mọ́tò kéèyàn má sàtẹ̀ dé pé tí a bá gbé délé ní ká tó sàtẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká gbà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ no testing ká gbà pé ọjà no testing lára kó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi ò rí nǹkan nínú nǹkan tó jẹ́ pé a lè divorce ká divorce ara wa bẹ́ẹ̀. A ní ẹ̀sìn tí wọ́n ń ṣe. Ẹ̀sìn èmi ìgbà tó yẹ ẹbí ọgbẹ́ sáà alájà ẹ̀yin tó lẹ́ ń sọ lẹ́ẹ̀kọ́ pé ìtẹ́lọ́rùn ẹni ìtẹ́lọ́rùn dá. Nínú ọkùnrin tó wá nínú ìṣòro bẹ́ẹ̀ ṣe bí ìyàwó lẹ jẹ́ olùrànwọ́ lọ́wọ́. Ok ká bí lẹ́jọ́ sí ẹ̀ lè ẹ̀ ọ̀fẹ́ bó jẹ́ kẹ́ ẹ ṣe. Ẹ máa gbọ́ bó jẹ́ kẹ́ ẹ máa ṣàdúrà ẹ máa gbọ́ ṣẹ́rí a lè ṣàdúrà fún adẹ̀lẹ̀gbà kágbà fún tọ́lọ́run gẹ́gẹ́ bí ẹni tó bá ní ìtẹ́lọ́rùn. Pé kí Ọlọ́run ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé ìran tó bá jojú lè yàn fẹ́ nu wò pé nǹkan míì wà tó tún jù ṣùgbọ́n ṣèdè tí màá fẹ́ sílé tí màá máa tójú ẹ̀yìn ọmọ bẹ̀rẹ̀ bọ̀ òun náà ni mò ń sọ pé ẹ máa gbọ́ àjẹ ṣe ìṣẹ̀rọ̀ tí màá máa tó ẹni sùúrù ṣẹ́ni tí màá máa tójú ẹ̀yìn ọmọ ẹ̀bọ̀ ìjẹ́ta àní bíbélì àní àwọn ṣọ́ọ̀ṣì ò gba divorce. Àwọn ṣọ́ọ̀ṣì ò gba divorce. Wọ́n kí divorce. Wọ́n divorce ní ìfọ̀kẹ́tà divorce ní. Ọlọ́run nìkan la mọ̀ ṣe láàrin ẹ̀. Ọlọ́run nìkan ló lè tẹ̀dá mọ̀ ṣe láàrin ẹ̀. Mi ò ṣe mọ́ o lórin tó ń Alájà kí lẹ́yìn rí sí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ rí ọ̀rọ̀ yóò Kódà ẹnu báyìí. Ó bu yọ sí. Ẹnu wa ṣe báyìí. Because irú situation bẹ́ẹ̀ yẹn o. Ẹ jẹ́ ká fi ṣe tó bá jà wà ní nǹkan. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ ń wò wá. Tó bá jẹ́ yìí ni kílẹ̀ máa ṣe. Wọ́n lè jẹ́ pé wá pé ẹ̀sìn tí wọ́n ń ṣe ẹ̀sìn tí ò fàyè gba kán fẹ́ra kán wá láwọn ò fẹ́ra mọ́. Pásítọ̀ wo ló fẹ́ yà wọ́n? Pásítọ̀ wo ló fẹ́ yà wọ́n? Pásítọ̀ tó wọ́n pọ̀. Tó ti so wọ́n pọ̀. My dear brothers and sisters yo ìfisìmí yo tó bá jẹ́ èmi Mẹ̀dínà ẹni rẹ o. Ọmọ Ìbàdàn lèmi náà o àmọ́ àwọn oṣù tọrọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà níbi ọ̀rọ̀ tá à ń fojú ṣe rí kíní ilé o àmọ́ Ọlọ́run padà ṣe àforíjì. A ní kí lẹ máa ṣe kí lẹ máa ṣe rí. Alájà tí ń tẹ̀lé sọ pé Ọlọ́run padà fa àwọn kankan mi wà Ọlọ́run padà wá ṣe àforíjì. Rọ̀dà kíní kan lè wá padà ṣe bí. Pé tí ó wá padà rí pé àṣírí padà tú.
Pastor Reverend kini wọ́n padà bá wa ṣàlàyé ọ̀rọ̀ yẹn pé àṣàjì pọ̀ mọ́. àbí Ọlọ́run ló dẹ̀ ní ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí lọ́dún kèlò la tó fẹ́ ṣe lè dà kó lè ṣe àwọn commission ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tẹ́yìn ń sọ yẹn èmi ò fi pé nǹkan tó sọ ni gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kò tọ́ ẹni sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn nítorí pé kí ni for better for worse wọ́n jẹ́ ní olùrànlọ́wọ́ lájọ jẹ́ fúnra wa kí ló wá mú yín nítorí pé ọkọ yín ò lè ṣe é sìn ẹ̀wọ̀n ọ̀rá lọ ń yọ ṣe ń ta tẹ̀fì bímọ tẹ̀fì iná kí ló dé tí ẹ lè sáré fún ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ jẹ́ ká fún ìyàwó gẹ́gẹ́ bí orúkọ yín lẹ̀ ẹ sọ pé ìyàwó bí ìyá aya bí ìyá. ṣé rí mo máa pe ọkọ mi jókòó as love affairs matter alice àwọn level kan máa wà tí wọn máa ń bọ́ pé sọ̀rọ̀ tó kó máa ń sink bí òru ọkọ mi jí. a ò pe ọkọ mi fáyà tí mo pe ìṣòro kan tó ní lélẹ̀ wọ́n dẹ̀ ti wá solution wò ó gẹ́gẹ́ bí má jẹ́ kí n forward kí ni ìwọ rò pa lè ṣe advice tó bá wá mú wá because àìmọye gbogbo obìnrin ní tó wà nínú ilé gbogbo ọmọ tó wà lọ inú ilé ẹlòmíì gbogbo wọn kọ́dọ̀ wọn kọ́ o. májì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Today is Saturday. Truth is always bitter. Ẹ̀yin ìyá mi, the truth is always